Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí, Mr. Dre Nolly TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n bá wa pàdé ní orí ayélujára, ó yẹ tá a ṣẹ̀ bá wa subscribe sí orí channel kí o comment kí o dẹ̀ tún share. Èyí ni sinimá tuntun aládùn oore mọ̀mọ́ tí a mú wá sí ìfòòràn fún yín tí a pè àkọlé rẹ̀ ní nínú ghetto apá kẹta. Nínú ghetto part 3 òun ni a mú wá fún yín kí ẹ jẹ ìgbádùn ẹ̀. Mo ṣe bí gbogbo pátápátá ni àwo apá kìíní àwo apá kejì àrí bí gbogbo ṣe kàn sí tó. Apá kẹta ni a ti wá gbé jáde, àwọn ìràwọ̀ òṣèré rẹpẹtẹ ni wọ́n patú rẹpẹtẹ ń bẹ̀. Láti ọwọ́ ọmọ yín Yétúndé Barnabas. Ṣájà ti mọ̀ pé gbogbo sinimá tó bá ṣe dúdùn ló máa ń dùn. Àwọn ìràwọ̀ òṣèré wọ́n patú rẹpẹtẹ nínú sinimá tí à ń sọ yìí tẹ́lẹ̀ di icon. Ó patú rẹpẹtẹ. Yétúndé Barnabas fúnra rẹ̀ òun gan kò dẹrùn nínú sinimá yìí. Vicky ó patú rẹpẹtẹ. Kelvin Ikeduba ó patú rẹpẹtẹ nínú sinimá tí à ń sọ. Kẹ́mi T ó patú rẹpẹtẹ. Bàbá Èkó àtàwọn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tí a pè àkọlé rẹ̀ ní nínú ghetto apá kẹta. Rónkẹ́ Òdìsọ̀yà ìbà fún ẹ, ó patú rẹpẹtẹ nínú ilé yìí. Ó yẹ wá ta ṣàkẹ́ wá bẹ̀ sí bá wa wo nínú ghetto. Ó ti wà ní orí ìkànnì Yétúndé Barnabas TV. Níbẹ̀ ni a ti ń jẹ ìgbádùn ẹ̀. Ó yá, tẹ́ bá mọ̀ pé ẹ̀yin jẹ ìgbádùn nínú ghetto apá kẹta, ẹ comment ohun tí ó bá dùn mọ́ yín nínú níbẹ̀. Ó yá, ẹ comment àṣà àti ìṣe tí ẹ bá rí ní inú sinimá ọ̀hún. A bá dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ pé ọkùnrin tó yẹ pé gbogbo sinimá tí a bá ti ń gbé wá fún yín náà ni ẹ máa ń bá wa fìfẹ́ wò. Ara àtọ̀tún ní sẹ́ àní ẹ bá wa tàrà ṣàṣà. Ẹ lọ sí orí ìkànnì Yétúndé Barnabas. Ẹ tẹ̀ka síbẹ̀ kẹ́ bá wa wò. Ẹ bá ṣe wá ń wo Yétúndé Barnabas náà tí ẹ̀ ń wo nínú ghetto apá kẹta, ẹ má ṣàlàyé wá bá wa subscribe sí orí channel wa kí ẹ comment kí ẹ dẹ̀ tún share. Ẹ ṣé púpọ̀.